Hello everyone, welcome to Tolani Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit on that notification button so that you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comment. Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Kéèyàn pa mí lẹ́kún kí n sunkún nítorí èèyàn tẹ́ni ẹ bá lọ sí church wọ́n máa ní mò ń ṣe ni tó bá lọ lé babaláwo wọ́n á ní mò ń ṣe ni láì lọ sílé ibi kankan tí gbogbo bíkíbi tó bá dé láti máa sọ pé ó ṣe ọmọbìnrin kan níjọ́ kan gbogbo bíkíbi tó bá dé láti máa sọ fún ẹ because tí máa ń báyàn ṣe mo máa ń wà 100% straightforward pẹ̀lú ẹnìyẹn so that ìjọ́ tó bá máa ṣẹ̀ṣẹ̀ lẹ́dàá mi ìyá yá lè jẹ́ dáadáa mo máa ń go extra láti dúró tìyàn mi ò ní lọ́rẹ̀ẹ́ kan láyé yìí kí n máa ṣe nǹkan lẹ́yìn kí n máa hide ẹ̀ fún I don't do it mi ò wúlẹ̀ níbẹ̀ ṣe ni torí ẹ̀ tí mo bá ń báyàn ṣe ìjọ́ tó bá ti fẹ́ yíwọ́ mo máa ń mọ̀ tí kinní yẹn tó bá ti yẹ kí n stop I will know because gbogbo ọkàn mo fi ń bá ẹ ṣe kàkà kí n fẹ́ ọkọ tí màá máa fowó sábẹ́ bẹ́ẹ̀dì tí màá máa fowó pamọ́ fún mi ní fẹ́ ọkọ yẹn mi ò lè ṣe ìtàwọn èèyàn máa ń sọ pé kò máa hide nǹkan èmi ò lè ṣe I want to be in my marriage 100%. Tí mi ò bá lè ṣe 100%, I want to leave that marriage. I can't be a friend to Bolanle Amsat. Kí máa wá lọ ṣe nǹkan lẹ́yìn má jẹ́ kí ọ̀rẹ́ mi gbọ́. I can't do it. I will open with you. Màá open tó jẹ́ pé tí mo bá jáde tí máa fẹ́ lọ ra nǹkan màá ra tèmi màá dẹ̀ tún pọ̀ ọ̀rẹ́ mi ṣé o láìkẹ́ ṣé kí n bẹ́ẹ̀ ra ṣé kí n rà fún ẹ náà. That is me. Mo lawọ́ tó jẹ́ pé mo dàbí ọ̀dẹ̀. Mo lawọ́ bí ọ̀dẹ̀ bí ẹni tó rí òpè ni mo ṣe lawọ́. Kí n ra nǹkan lọ́ndọ̀ ẹ̀ pa aṣọ kí n ra nǹkan lọ́ndọ̀ ẹ̀ pa kí èèyàn kan sọ pé àmúdẹ̀ láìkì kíní Tọ́lání mo dẹ̀ láìkẹ́ o mi ò ní mind máa fún ẹ bó bá ṣe láìkì bóyá sọ fún mi pé ó láìkẹ́ báyìí lọ́kàn mi ti kúrò nù kíní ẹ̀ straight away ó máa dàbí nǹkan máa believe pé for the fact pé owó nǹkan èèyàn kan náà láìkẹ́ in fact ẹni yẹn ó appreciate ẹni that is me ṣùgbọ́n tí mo bá bẹ́ẹ̀ ṣe 100% tó ń ṣe nǹkan mí lẹ́yìn mi tó ń ṣe oríṣiríṣi tó ń porí mi níbi tó ń sọ̀rọ̀ mi láìda wàá jẹ ṣégè nínú ya Ọlọ́run gbọ́ má bẹ́ẹ̀ ṣe mi ò níyàn mi ò kí parọ́ mọ̀yàn mi ń parọ́ ẹni tó bá kàkà kí èèyàn parọ́ ẹni tí ó báwo ni mo fẹ́ sọ mi ń parọ́ kò sọ̀rọ̀ tó wúwo lẹ́nu mi láti sọ mi kì í parọ́ ẹni tó máa ń ṣe àìdá ló máa ń parọ́ ìwà ìkà ló máa ń jẹ́ kéèyàn parọ́ irú àwọn ọmọ wa ń lè ṣe ẹ mọ̀ pé àwọn ọmọ mi ta ló mú kíní síbi wọn ní ìmìkan ó mọ̀ pé kíní ẹ̀ right ló ṣe parọ́ pé òun ní kí n parọ́ mi ní fóònù tán hide nínú ilé mi àwọn gbogbo àwọn ọmọ mi ló mọ password mi ọkọ mi tí má gbàgbé fóònù mi mo lọ nìyẹn mi ní nǹkan tí mo fẹ́ hide fún yàn mi ò mọ bó ṣe ń tọ́jú nǹkan mi ò lè stand kí n tọ́jú nǹkan fún yàn kí n máa tọ́jú nǹkan fún ẹ kó wá di pé mo fẹ́ lò nǹkan yẹn mo wá ń wà mí mọ nǹkan wá tí máa ń wà nǹkan máa wà frustrated mo fẹ́ keep nǹkan mi open kí gbogbo èèyàn rí i pé mo fi síbi kí n dẹ̀ fẹ́ mú nǹkan mi kí n dẹ̀ mú bẹ̀ mi ò lè bẹ́ni tí máa hide nǹkan fún mi ò lè bá ṣe mo dẹ̀ lè keep secret tí máa bọ̀rẹ̀ mẹ́ta ṣe tí àwọn mẹ́ta bá ń sọ̀rọ̀ ara wọn fún mi kejì ò ní gbọ́ eléyìí ò ní gbọ́ nǹkan tó ń sọ eléyìí ò ní gbọ́ màá dẹ̀ máa bá yín ṣe that is me mo lè keep secret pa tó yẹ pé gbogbo nǹkan tó ń sọ yẹn ò ní mọ̀ pé mo ti gbọ́ màá dẹ̀ keep ẹ̀ màá bẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta ṣe tó jẹ́ pé màá bá yín ṣe correctly tó jẹ́ pé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yẹn ní mọ̀ nǹkan ẹ̀ ní gbọ́ nǹkan tẹ́jọ́ ń sọ tí lè bá sọ̀rọ̀ ẹnìkejì máa gbọ́ tí lè bá sọ ẹnìkejì máa gbọ́ ẹ̀ dẹ̀ ní mọ̀ pé mo ti gbọ́ kò dẹ̀ ní hàn lójú mi mo lè keep secret pa because ọ̀rọ̀ kì í gbé mi lọ́kàn láti sọ kọ́rọ̀ kí ọkọ̀ ṣàfẹ́ sọ̀rọ̀ ṣá no tí ó bá necessary mi ń sọ o ṣáà kò fẹ́ sọ̀rọ̀ no don't do that. àwọn míì wá sọ kí ṣé Wunmi ló ń bí ṣé Liam yẹn Wunmi kọ́ ló bí Mohbad kọ́ ló bí nítorí ẹ̀ náà ṣe pẹ́ náà ṣe DNA ẹ̀yin fìpé tó bá pé Mohbad kọ́ ló bí ọmọ yẹn màá wá jẹ́ Wunmi ò ní ṣe DNA yẹn máa dẹ̀ máa dúró pa nǹkan tẹ́ bá fẹ́ ṣe lẹ́ máa ṣe kí lẹ fẹ́ ṣe mo tẹ́ bá kàn ra àwọn kankan oríṣiríṣi ẹ̀ kàn máa wò pé it is what it is.
I understand mi ò ń bọ́ sírọ̀ fọ̀rọ̀fọ̀ mo ìwà yìí èèyàn kankan dà mí rí o mi lọ́rẹ̀ẹ́ tó dà mí rí mo ìwà yìí kan sọ pé àwọn ọ̀rẹ́ kan betray èèyàn kò sí àwọn kan tó betray mi rí kò sí sọ̀rọ̀ ẹ̀ kankan tó ti betray mi rí láyé mi pé ọ̀rẹ́ yẹn mi lè gbàgbé kò sí mo lọ jẹ́jẹ́ mi mo jókòó sínú ilé mi mo ṣe nǹkan tó wù mí mo open pẹ̀lú ẹ̀ tí wọ́n gan bá jẹ́ni tó open tí máa ń bẹ́ẹ̀ ṣe wà open because máa open pẹ̀lú ẹ̀ conscience máa worry ẹ̀ náà conscience máa worry ẹ̀ ẹ ká lé mọ́ mi wọ́n ẹ̀ṣẹ̀ tí kí ló tán máa ń tì yín mọ́lé kí nìkan tẹ máa ń ṣe mà èèyàn ṣáà kì í ṣe ṣó ẹ̀yìn tẹ kò máa ń comment wọ́n tún máa ń flag account yín àwa yìí wọ́n ti fẹ́ flag account wa pa a dẹ̀ ti gbà ká mú èmi ò tẹ̀ láì kí n máa switch account gbogbo account mi mo ti abandon kò yé yín mi láì kí n máa switch kí ló fẹ́ ṣe ẹ mọ̀ pé àwọn lóòótọ́ àwọn onírọ́ nìkan ló máa ń fẹ́ ṣe show tí wọ́n dẹ̀ máa ṣe peacefully but tọ́ bá ti lóòótọ́ mi mọ̀ bí èèyàn mẹ́wàá ṣe ń ṣe èèyàn ṣe show èèyàn mẹ́wàá ń wò èèyàn yẹn ẹni tó ń wo 3,000 ń wò á dẹ̀ máa bínú ẹni 3,000 ń wò á máa bínú ẹni téèyàn mẹ́wàá ń wò ṣé kò yẹ kó lè dùn pé èèyàn mẹ́wàá ló ń wò because òótọ́ èèyàn mẹ́wàá yẹn nígbà míì ó máa ń nàyàn 3,000 pa òótọ́ èèyàn mẹ́wàá yẹn ó máa ń nàyàn 3,000 pa because ibi tó bá sùn òótọ́ yẹn dé bí jẹ́ èèyàn mẹ́wàá náà lówó èèyàn mẹ́wàá tó bá gbóòótọ́ ó yẹ yín wọ́n ní tí irọ́ bá lọ fógun ọdún ọjọ́ kan báyìí ní òtítọ́ máa bà bí èrò 3,000 wo nírọ́ èèyàn mẹ́wàá tó bá gbọ́ òótọ́ wọ́n á nà lè fà irọ́ kéèyàn máa lu irin lójú kan over 1 year kó má rí result kó dẹ̀ ṣe continue láti máa ṣe ká ní mò ń support jòsì máa ti bọ́ta wá ṣe máa ti wá jẹ́wọ́ wọ́n mi ọlọ́run mi ní súnmọ́jú máa ti wá jẹ́wọ́ I want to confess kò sí ètò kan mi please I have 3 accounts because of comments they always report I don't know why ma ẹ jẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ wọn àwọn ẹ̀yin tẹ́ ń bú yàn yìí tẹ́ ń ṣépè fọmọ kéékèèké yẹn ọkàn rí ẹ ti rí pé ẹ jẹ́ sọ fún yín ṣe rí pé tẹ́ bá rí àwọn àkáǹtì tó máa ń flag àwọn àkáǹtì àwọn tó ń support Wunmi ni wọ́n àwọn tó ń support Josi yẹn wọ́n flag wọn torí èèyàn bí ló pọ̀ jù lọ́dọ̀ tí wọn àwọn èèyàn bí ló máa jókòó tí àkáǹtì yẹn tó wà máa flag èèyàn bí ni wọ́n yẹ rí pé àwọn ọmọ èèyàn ọmọ Libya náà kó kún bẹ̀ because wọ́n fẹ́ jẹun gbogbo àwọn èèyàn tó support ẹ lè wọ́n support èèyàn dúró ní dúró tán pé kí ni widow yìí kó stop ní Nàìjíríà káwọn èèyàn yé máa ṣe mọ́ kó tá a ṣe dúró pa nìyẹn ọkùnrin tó bá ti fi ordinary kó jẹ́ káàkiri báyìí ló fi sílẹ̀ tó kú wọ́n máa gbógun ti ìyàwó ẹ̀ àfi tó bá ní nǹkankan ó ti wà tipẹ́tipẹ́ tó ti ń ṣe wọn ò dẹ̀ kí ń rí nǹkankan tó máa ń sọ pé ìyàwó yẹn ṣe ṣìnà ló máa fi ń lọ́wọ́ ṣìnà kò tọ́rọ̀ rí lọ́wọ́ wọn ló máa ń kà sínú gbá fún wọn wọ́n máa ń parọ́ mọ́ wọn ní kán lè ní káwọn èèyàn lè support wọn àbí ìyàwó lé tó bá lọ́wọ́ ń ṣe ṣìnà ẹ rí i pé àwọn èèyàn máa ní kán lè support wọn lọ ṣe máa ń parọ́ mọ́ wọn tó bá ti parọ́ mọ́ wọn báwo ni ẹ ṣe fẹ́ bá wọn búlì wọn ẹ get but gbogbo nǹkan tí wọn bá ṣe gbogbo owó tí Josi make yẹn wàhálà kó make 100 million owó kì í pẹ́ tán ẹlòmíì kọ́lé ó ṣòótọ́ ó máa ṣe kọ́lé náà ilé tó máa kọ́ tó máa bí ẹ pé bolo tí rówó gan nímọ̀ tó ti ń sèvò owó díẹ̀díẹ̀ wàá rí ilé kọ́ nílé kọ́lé fọ́dún 5 àwọn tó ń parọ́ lè kọ́lé láàrin oṣù 6 ilé yẹn náà ibì kan la máa padà já sí at the end of the day ẹlẹ́dẹ̀ àdọ́yọ̀ èmi ń tèmi èmi ò lè parọ́ gbélé ayé mi ì lè parọ́ gbowó lọ́wọ́ yàn mi ì lè ṣe mi ì lè ṣe mi ní ẹ̀mí ẹ̀ mi ò lè pretend báyàn gbé ìjọ tí má ti rí téèyàn bá parọ́ fún mi àyà mi máa já ni tí má báyàn ṣe ìjọ tó bá ti parọ́ fún mi tí mo bá ti rí pé irọ́ ló pa ẹ̀rù máa bà mí torí ẹ̀ báyìí tèmi àti èèyàn bá ń ṣe tèmi àti ò bá ṣe mọ́ o ò ní rí mistake mi
èmi ni máa sá fún ẹ because mo máa try gbogbo best mi láti make you happy ni bó o lè máa wò pé ọdẹ ni mi ṣọ̀dẹ̀ ohun kan tí mo kàn feel nìyẹn tí máa ń bẹ ṣe ojú tì mí ojú òtọ̀rẹ́ mi àbójú tọ̀rẹ́ mi ojú òtì mi gógógó lójú ń tì kí o dé kí o wọnú closet mi kó o sọ pé Tọ́lá ní aṣọ yìí ò tí ì já jẹ́ mú amú lọ èmi gan máa sọ pé tún mílè náà ilé máa fi tẹ o tó bá wọlé lọ́la ó máa fi tẹ o máa sọ nìyẹn bó ṣe ń kó lọ tó Tọ́lá ní jẹ́ máa kó bàtà ilọ́ ẹ̀ṣẹ̀ rá ni àmúdẹ̀ lọ́ọ̀fẹ́ ó ṣàìsì mi tó ti ṣàìsì máa kó lọ that is me nǹkan tí máa ń ní máa fi bẹ́ẹ̀ ṣe mi ní parọ́ fún yàn ọ tí mo bá sọ Ọlọ́run òótọ́ ni bó tó bá ti máa sọ tó bá lọ jó ọ̀rọ̀ á jẹ́ pé mi ì mọ̀ ń pa ìtẹ́lẹ̀ mo rò bó òótọ́ ni bó pé mò ń báyàn parọ́ mi ì báyàn parọ́ mi ì parọ́ fún yàn mi ì ní báyàn ṣe mi ì dẹ̀ ń fìyà jẹyàn mo dẹ̀ máa ń dúró tìyàn tán mo gbọ́ táwọn yẹn sọ pé ó lọ ṣe Tọ́lá ní báwo ló ṣe fojú sí ṣe DNA tí ò bá ní wà òkè mo ń fira mi wò gbogbo ọ̀rọ̀ DNA yẹn gbogbo bí a ṣe ń sọ pé no DNA yẹn náà máa tún pé ọmọ yẹn jókòó mo tún máa sọ pé ò dẹ̀ jẹ́ ká ṣe báyìí ò dẹ̀ jọ jẹ́ kí mo mọ̀ pé ó is a slap but nítorí nǹkan báyìí mi ò ní sọ pé nítorí tara mi ì sọ pé torí tó bá ṣe DNA yẹn tán ojú àwọn èèyàn máa bú mi náà kò sí tó kàn mí ọkàn mi kó tó wà important ló dáa kó tó dáa ló dáa nǹkan tó dáa kò lórúkọ méjì bọ̀ àsìkò ó máa ń wà táìmù míì tó bá ṣe nǹkan ò ní níyì táìmù míì wà ó máa ń ṣe iyì máa wà ń bẹ̀ tó bá pẹ́ táìmù táwọn èèyàn ń kígbe pé kó ṣe DNA táwọn míì náà tó ń support ẹ̀ sọ pé ó gbọ́dọ̀ kó ṣe DNA yẹn kó ṣe DNA tó bá pẹ́ gbà ẹ̀ ló ṣe kò ní sí yìí ń bẹ̀ táìmù yìí iyì wà ń bẹ̀ ẹni pé bóyá lóun fẹ́ ṣe gbogbo wọn inú wọn ò dùn torí táìmù tó fẹ́ ṣe yẹn táìmù yìí tó máa pè ẹ́ tó máa níyì tí result yẹn bá ti jáde sí mo ti sọ àwọn nǹkan kan táwọn tó ń tẹ̀lé mi tẹ̀tí ń gbọ́ mo ní ọmọ Wunmi bí àwọn èèyàn sórí gbogbo bí wọ́n ṣe búlì ẹ̀ tó bọ́n ṣe omi ilé ìtẹ́ tó gbogbo ẹnu tó búlì ẹ̀ ló máa padà wá yìn ẹ̀ tẹ bá ń gbọ́ ti máa ń sọ gbogbo ẹni tó búlì ẹ̀ máa wo búlì tó bá ti ń ṣe dáadáa báwọn èèyàn ṣe ń bú èmi tó ń bú ọmọ mi tó ń ṣe pé tó ń kọ́kọ́ mi ṣe fídíò tó ń fi èmi àtọkọ mi ṣe fídíò tó ẹjọ́ ṣé mo mọ ọmọ Wunmi rí ni tó bá pẹ́ lómi àti sànà àbẹ̀rù báwọn fámìlì ọkọ mi ò rí ni wọ́n rí náà ọkọ̀ believe nínú mi ni mo máa ń take right decision wọ́n mọ̀ pé kì í ṣe pé mo ṣe nǹkan tí mo fẹ́ ṣe tó bá yẹ pé mo choose láti ṣe kìíní for a living kí n máa support àwọn èèyàn máa wò pé àwọn èèyàn kan fẹ́ go against mi èmi I don't do that ó jẹ́ mi nìkan ló kù fọmọ yẹn wà láì máa dúró tì nǹkan tí ò ní ṣe kò ní ṣe that is me nǹkan tí ò ní ṣe kò ní ṣe. In this case, Josie cannot take what belongs to Liam. It's just waste. But ṣé mo pé nísìn olórí Abba good evening ma. Ẹ kálẹ́ mọ́ mi. Ṣé rí ní alẹ́ rather ṣé mo pé nísìn yìí ṣé mo pé ó ṣọ̀kẹ́. Ó dùn gbogbo wọn gan. Bó ṣe ń play game nìyẹn kì í ṣe pé kíyàn kan máa ṣe nǹkan àsìkò tó yẹ kí wọ́n ní àsìkò òjò máa ń wà àsìkò òrùn máa ń wà tó bá yá àsìkò òjò tó bá àsìkò òrùn tó bá lọ ń gbin nǹkan ò ní rèrè ń bẹ̀. Bí gbogbo èèyàn ṣe ti rò bó sátò yìí máa dúró bọ́n ṣe bú Wunmi tó ní lórí Instagram lórí everywhere àwọn míì gan believe lóòótọ́ pé kò ń ṣọmọ Mohbad ni ṣùgbọ́n ní àsìkò tó ń hot yẹn you must not give it to them ìgbà tó ń gbẹ́nu wọn dákẹ́ yẹn then you shock them. Nǹkan tó ń ṣe ẹ máa ń gbáriwo ó ga o lọ́wọ́ mọ̀ pé òun fẹ́ ṣe DNA ló kọ́kọ́ fi wá pa fún wọn yẹ kó ṣe ní fi yín pa nǹkan tí ò bá jẹ́ kí wọ́n máa béèrè yàn kí n béèrè. Ó dá kí wọ́n strong o as a woman mo mọ̀ pé gbogbo wa ò rí bákan náà bó ó dá kí wọ́n strong tó bá fẹ́ jẹ́ kí ìwọ tó bá fẹ́ jóbìnrin tó bá fẹ́ tọ́ ọmọ mo mọ̀ pé individual á yàtọ̀ oyè yín àwọn míì wọn ò lápọn èmi yìí náà mo lè nǹkan tí mi bá ní fún ẹ ìjọ ní fún ẹ I would rather die. You understand? But
bó ṣe wà yẹn sìn tó bá ṣe DNA yẹn sìn tó bá sọ pé okay tó bá ọmọ Mohbad ni o ṣe mọ̀ pé jọ́ mi wọ́n gan máa respect ẹ̀ mọ́ pé àwọn ọmọ yẹn ó ya wèrè kú ọmọ yẹn ọmọ yẹn ó ní ṣẹ́ẹ̀rì tó máa ń sọ pé Wunmi burú ẹgbẹ́ tó máa ń sọ wọ́n á ní ọmọ yẹn burú bàjẹ́ ẹgbẹ́ nǹkan tí láti sinẹ́ sọ ó ní irú ọmọ yẹn ó ní Wunmi yẹn èèyàn gbọ́dọ̀ ní irú ẹ̀ méjì ní gbogbo Nàìjíríà mo rẹ́rìn you can't just be jọ̀wọ́lẹ̀ kó máa ní ìwà soft hearted kó kàn máa ju nǹkan lẹ̀ nǹkan ẹ̀ fún yàn kí èèyàn kan dúró kó fẹ́ fẹ́ agídí gba nǹkan ẹ̀ lọ́wọ́ ẹ̀ kó dẹ̀ kó láti dúró tì pé kí ló fẹ́ fà yẹn ẹ ti gẹ́ẹ̀tì nǹkan tí mò ń sọ. Ọlọ́run kọ́ wa mọ̀ ṣe gbogbo àdálágbòrò lọ. Ó ṣàbá wa fix date tó máa bá wa sin Mohbad. They supposed to know that Josie is liar because none of Mohbad's friends support Josie. Ẹ mọ̀ pé Wunmi ra gbogbo wọn ni. Wunmi ẹ̀ka lẹ́mà ẹ mọ̀ pé Wunmi ló san salary for everybody. Wunmi ra gbogbo wọn ni. Ó sọ salary fẹ́ mi ó fi mí sí payroll. Ó sọ salary fún gbogbo èèyàn ó fi wọ́n sí payroll. Ó kó gbogbo àwọn speakers tó ń support àwọn abiyamọ. Speaker wo lẹ́rìí tó ń support Wunmi tí ẹ rí pé wọn ò ní family wọn ní standard family now. Wọ́n ṣe máa sọ pé àwọn speakers ò kí ń lọ́kọ yìí àwọn tó ń support ẹ̀ ó ní lock àwọn tó ní standard family ló ń support ẹ̀. Wọ́n náà speakers ò kí máa ń lọ́kọ èèyàn kan ló sọ bẹ́ẹ̀ fún mi. Mo ní bọ̀ òun ṣèṣì mo ní ó ní lock àwọn tó ní standard family ló ń support ẹ̀ dá mi pé family là ń jà fún kò ń ṣe torí Wunmi nìkan torí family. Àbí bẹ́ẹ̀ ni ó ń sanwó fún gbogbo wa ni ó ń sanwó gidi gan. Ẹ gbọ́ you have paid kò ní bàjẹ́ náà ti gbowó everybody ló gbowó. Ẹ gbọ́ ti gbowó ó ti gbowó. Tolani this money that you are taking from them rọjá ọ̀la you are not even thinking about your children. Tọmọ mi náà ni mo rò ni mo ṣe ń support ẹ̀ àwọn ọmọ mi ọjọ́ ọ̀la kò sẹ́ni tó mọ̀ ọ̀la nǹkan máa ń ṣẹlẹ̀ change ló constant nǹkan máa ń ṣẹlẹ̀ sẹ́nibọ̀dì tí ò plan. So òun náà ní a week before àbí a day before kí mo bá tó kó tó bá sọ pé ó máa wà nù sí tó yẹ kó nírò náà. Pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí ni wọ́n máa ń sọ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ni wọ́n máa ń sọ pé tó bá di àsìkò tó ní ìdèyàn tí ò bá séyàn Ọlọ́run máa gbé òkúta agbèdìdì sí ẹ̀ nǹkan tó ń pè bẹ́ẹ̀ lélẹ̀ nǹkan tó ń pè bẹ́ẹ̀ ni. Nǹkan tó ń pè bẹ́ẹ̀ nìyẹn. Nǹkan tó ń pè bẹ́ẹ̀ nìyẹn. Kó tí wọ́n bá ń ṣe lèèyàn máa gbà. Ó wà ń bẹ̀ ó sì ń bẹ̀ ó ti kú ó tí kú nǹkan tí tá a bá ń ṣe ọmọ wa máa gbà á. Ẹ̀gbọ́n nǹkan ẹ̀rọ update tí mo ṣe mo ní mo fẹ́ máa dájọ́. Àwọn àjọ tó máa ń kó yẹn ẹ̀yin èèyàn àwọn àjọ tó máa ń kó yẹn as long as I'm the first in line only as long as I'm the first in line wá jẹ gbèsè tẹ́ bá kó first wọn yẹn ẹ máa jẹ gbèsè ẹ fẹ́ kú ẹ ti náwó tán ẹ máa san gbèsè ìgbèsè máa yíṣà ti san. Monthly or weekly ẹ ṣe ká máa dájọ́ ẹ dẹ̀ yẹ ká dájọ́ kíkó monthly ló dà
ṣé monthly ló dá àbí weekly ó yẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹjọ́ ṣé àjọ yẹn monthly àbí weekly tí monthly yẹn tẹ̀yìn bíi 12 péré okay let's say monthly ká sọ pé àwa bíi 24 ti pọ̀ jù okay let's say àwa 24 nsìn wọ́n ní pé tí ò bá ti pọ̀ okay just for example pé bí à ń dá 500 kí ni màá pè ṣe pounds ní àbí euro àbí dollars $500 kẹ okay just for example let's say $500 tí èèyàn 12 bá ń dá 1 year ti pọ̀ jù 6 months ló dá kẹ́ ti parí ẹ̀ 1 year ti pọ̀ jù monthly 24 people but 2 people take every month okay 24 people etí á ti pọ̀ jù yẹn máa ti pọ̀ jù 6 months ló dá kó ti tán oye yẹn lè tó ti bẹ̀rẹ̀ mí everybody á ti wà okay ẹ get 1 year pọ̀ 1 year pọ̀ 1 year pọ̀ 6 months ti dá bóyá 6 months fún 6 people 12 people 6 months yẹn tí wọ́n máa dá $500 so that will be 12 months Sisi Dúpẹ́ ní first one tẹ́ bá kó owó first one yẹn máa jẹ gbèsè ẹ máa ti lówó yẹn tó ẹ máa san gbèsè every 2 weeks Ọmọlá how are you sis gbogbo ẹ̀yin tó kù mí rí Ọmọládé lèmi dá mo ti rí mọ̀mí Ọládélé wílẹ̀ mo ti rí mi ò rí kí ní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kí lórúkọ wọn náà mọ́mí yìí àjọba wo mo fẹ́ dájọ́ ni Ọmọlá ẹ mọ̀ kó ṣẹlẹ̀ ni pé àjọ yẹn bá ṣe máa tá bá fẹ́ ṣe jẹ́ ká ṣe báyìí 6 months so a lè ṣe tán tó bá ti pọ̀ jù ó lè ti sọ ẹlòmíì tó bá jẹ́ 6 months yẹn ó máa ti tán everybody máa ti wà okay so 6 months yẹn a lè kó ní 3 months oye yìí 6 months yẹn bẹ́ẹ̀ ni àjọ mo fẹ́ dájọ́ ni 6 months yẹn no I'm not kidding no mi ò kidding no I'm not ó dáná kí ló ṣẹlẹ̀ mà ẹ̀rù ń bà yín torí owó àwọn èèyàn pẹ̀lú ọ̀rọ̀ owó irú Sisi Dúpẹ́ yẹn wọ́n lè gbàjọ yẹn wọ́n lè gbà irú Sisi Dúpẹ́ ṣe ní irú Sisi Dúpẹ́ yẹn mo máa trust wọn irú Sisi Dúpẹ́ yẹn wọ́n lè kájọ yẹn wọ́n lè kó dání Sisi Dúpẹ́ yẹn mo máa trust wọn. Only you're on your own on that. Àwọn èèyàn máa lùyàn jìbìtì àbí tí wọ́n máa gbáyàn ni. Tẹ́lómi bá ti gbà ẹ̀ ní rí mọ́ àbí. Tẹ́lómi bá ti gbà á ní rí wọn mọ́. Àbí. Ó dẹ̀ lè wá wà okay o. Ó lè wà okay o. Ẹ jẹ́ ká máa try nǹkan náà. Ó lè wà okay. Mo mọ̀ náà. Kí ló ṣẹlẹ̀ Ọmọlá ṣé you no go contribute? You no do contribution? Ó lè wà okay. Ṣé rí irú Sisi Dúpẹ́ yìí mo mọ̀ pé àwọn máa wà organize ní títí wọn bẹ́ẹ̀. Àjọ on Facebook lórí afẹ́fẹ́ ẹ máa try kí ló máa ṣẹlẹ̀? Wọ́n ní give me my money o. Ṣé àwọn èèyàn máa kówó yẹn sálọ? Ó yẹ ẹ̀dá fèmí dẹ̀. Ẹ̀dá fèmí dẹ̀. Mi ní kó fún yàn kọ̀ọ̀kan 6 months ni o. 6 months ni gbogbo yín máa gbowó yín o. Ó yẹ kúkú dá fèmí. Ṣé bí mi wà lórí social media ṣáwọn èèyàn máa pariwo máa wá kówó yín sálẹ̀ bó máa lọ. Tolani ó lè. Wọ́n ní no contribute. Ó yẹ ẹ̀dá fèmí dẹ̀. Ẹ̀dá fèmí 6 months péré tá bá dé ṣe fún 6 months táwọn èèyàn bá gbowó wọn máa like o ẹ máa fẹ́ join ẹ mọ̀ pé ó kàn máa ń restrain èèyàn lówó àwọn owó kan ni kò ní jẹ́ kí èèyàn waste owó you know you will laugh
No, but oh yeah, ẹ̀dá fẹ́mi then, ẹ̀dá fẹ́mi. Ẹ̀dá 5 ti marry ti aba tó bá jẹ́ 12 people. Ẹ̀dá fẹ́mi then. When I don't mind with you, okay. Sisi Dúpẹ́, you are in with me. Okay, ẹ̀dá fẹ́mi. Nǹkan tí máa ṣe ni pé tá bá yẹ pa wá 6 landa. Nípò 6 months mo fẹ́ kó ti tán, everybody ti gbowó ẹ̀ so that tá bá máa continue àmọ́. I understand 6 months péré. So tẹ́ bá dá fẹ́mi, you have to trust all the participants. What I will do is 6 months, me ni kò fún yàn kankan. So at the end of 6 months, everybody will take what they contribute. Abi? So that kò ní sí jà, kò ní sí wàhálà. Àmọ́ pé mi ni mo responsible for gbogbo ẹ̀. I get 500 times 12 people. Oh no, I have 12 people. I want 6 months péré. Okay, ẹ̀dá fẹ́mi then. Say about $500. We have $500. $500. Our 6 months in here. Táwa 12 bá dà. Ala je fẹ́ dà náà. Táwa 12 bá dà 6 táwa 12 bá dà 500. Èló ló máa jẹ́ náà. 500 times 6, that's $3,000. The bá dẹ̀ jẹ́ kó jẹ́ $1,000. Ẹ jẹ́ ká ṣe ní $1,000 then. Tá bá ṣe ní $1,000. Táwa 12 bá ṣe, àwa 12 ló máa jẹ́ ni. Tí èèyàn 12 bá ṣe, ó bá jẹ́ wa 5, 6 lásán. You have to really trust the people. 500 to 1,000 monthly with 10 people. Okay, let's do it like this. 6 months loader. So that 6 months everybody ti wà okay. Me like long term. Ẹ má yẹ ká ṣe long term. Àwọn èèyàn náà tó ń dá, tó bá dá àárín méjì, wọ́n máa fẹ́ ní ìdòwò. Ẹ jẹ́ ká ṣe ní. You have to give each person monthly. That's how our joy is done. No. Ẹ mọ̀ pé tí máa give each person monthly. Táwọn ẹlòmíì bá lọ gbà tó bá padà wá, tó bá lọ rí wọn mọ́ ńkọ́. So better kí n kúkú responsible. Tí yàn bá bẹ̀rẹ̀, just for example, you start in January, in June, gbogbo àti parí. Àwọn èèyàn tó ẹ ti mọ̀ pé 1,000 yẹn 6,000 lẹ máa gbà. Àwọn 1,000 táyé mẹ́fà bá dà. Ẹ̀yin mẹ́fẹ̀ẹ̀fà lẹ máa gba owó yín. Ẹ máa gbowó yín papọ̀, oníkálukú máa gba tiẹ̀. Kò ní sí pé èèyàn kan gbowó èèyàn kan lọ, èèyàn kan gbowó èèyàn kan lọ. So if anybody máa tí èèyàn kankan bá fẹ́ gbowó anybody lọ bí bá jẹ́ mi nìkan ni mo lè gbowó anybody lọ. Mo ṣáà wà ń tà. Màá fẹ́ kú nìyẹn. Ẹ lọ wá jẹ erégo. People collect monthly. I'm always the last to collect. That's where trust comes in. But this mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ni pé tẹ́ bá kówó fẹ́ lómi tó bá lọ tẹ́ bá wá rí wọn mọ́ ńkọ́. Ta lẹ máa wá drag mi. Because tẹ́lómi bá lọ gba first one, tọ́n bá lè lágbára àti dá mọ́ ńkọ́. Àbí ẹlòmíì ti lọ gba first one, bí ó lọ sick kò lọ contribute mọ́ ńkọ́. Ta ló fẹ́ kówó ti ọ̀dá sá. Okay, that one is not a joy, it's savings. Okay, kí lẹ rò bá máa ṣe? Mo kàn to be on the safer side ni o. Mi fẹ́ nǹkan tó máa di pé èèyàn kan máa gbé àjọ lọ. Anybody lè lọ sick, anybody lè lọ ṣẹlẹ̀, iṣẹ́ lè lọ bọ́ lọ́wọ́ anybody, ìyẹ́ lè pààyàn. Èmi ni everybody máa drag now. Àbí? Tí máa lọ kówó fún Mr. A tó ti kówó lọ. Tó wá di Mr. B fẹ́ gbowó ẹ̀ rówó. Èmi lè máa drag náà, ẹni drag Mr. A náà. Kọ́tẹ́ mi ṣe sọ bẹ́ẹ̀ nìyẹn. Ẹ ṣe savings ò dá ni. Savings ẹ ò dá now. It's savings, but at least you won't have it when you will need it. If you have that savings in your account, you will spend it now. My last job was 20 years ago. I have never done it abroad. I have done it. So, Omanda, at least for 6 months. Tó yẹ mo yín ní tẹ́ bá ṣe ní 6 months. Ó máa tètè tán. Or tẹ́ bá fẹ́ ṣe ní 3 months. Everybody dáwó, so you won't take anything. What about that? Do 1,000 for 3 months. For example, you start in January.
you won't take anything until March. Everybody, all of you will get the money back in March. So 3 months, I'll let it on. So if you contribute 1,000 for 3 months, that means you will take 3,000. It's savings now. But if you have that money in your account, you will spend it. That is where you will know àbúrò bàbá ẹ̀ kọ́ ní ìdòwò, àbúrò ẹ̀ kọ́ ní ìdòwò, ẹ̀gbọ́n ẹ̀ kọ́ ní ìdòwò, but owó tó ti kó lákàntì tó ti lọ. Jẹ̀díjẹ̀dí kankan lè gbà.